ọjọ́ ajé lónìí ajé òkúkúlùsọ̀ yóò fi ilé wa ṣe ibùgbé. àmì ìròyìn fẹlifẹli náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ kẹjọ ọjọ́ Monday nínú oṣù kínní ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti korò ojú o sí ìwà kan eléyìí tí ọ̀kan nínú àwọn alákòóso rẹ̀ tó wù pẹ̀lú owó kan eléyìí tó lé ní mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, èyí tí wọ́n sọ wípé alákòóso ọ̀hún èyí tẹ́ tó wà gẹ́gẹ́ bí alákòóso fún ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ ènìyàn àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́tà ẹ̀dù owó kan tó tari sí àpò tó jẹ́ àpò àpamọ́wọ́ àdáni èyí tó yàtọ̀ sí ti ìjọba kó tó di wípé ọ̀rọ̀ ọ̀hún ó lu síta o. Ní báyìí Bọ́lá Ahmed Tinubu ti ní ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí lórí ọ̀rọ̀ owó náà eléyìí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan alákòóso bẹ́tà ẹ̀dù. Ó ní ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn ó ní gbogbo àwọn ènìyàn eléyìí tó mọ̀ sí ọ̀rọ̀ owó náà ni wọ́n fi pàṣán ìjọba náà. Ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ kan èyí tí alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú eléyìí Muhammadu Idris tó gbé jáde o fún àwọn akọ̀ròyìn lánàá ti ṣe ọjọ́ àìkú Sunday nílùú Àbújá ló ti sọ̀rọ̀ ní ìgbà tó ń jíṣẹ́ Bọ́lá Tinubu wípé tí ó bá fi di ìparí oṣù kínní ọdún yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe àyẹ̀wò àwọn alákòóso gbogbo pẹ̀lú bí wọ́n ṣe ṣiṣẹ́ sí o èyí tó bá kùnà láti tó ṣiṣẹ́ rẹ̀ lọ́nà tí ò bófin mu wọn yóò fi ọ̀nà ìta wọn alákòóso tó bá sì ṣiṣẹ́ ọ̀hún dáadáa yóò máa tẹ̀síwájú. Ó ní níbi ìpàdé àti ọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ Tinubu ló ti jáde o tó sì ń sọ wípé àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé dìde láìpẹ́ láì jìnnà wọn yóò jábọ̀ iṣẹ́ o bí wọ́n ṣe ṣiṣẹ́ ọ̀hún sí àti ààbọ̀ lórí ọ̀rọ̀ bẹ́tà ẹ̀lò èyí tó jẹ́ alákòóso tí wọ́n fi ọ̀rọ̀ owó tí wọ́n fi kàn báyìí. Ó ní ní gẹ́rẹ́ tí ìwádìí bá parí àwọn tó bá mọ̀ sí owó náà ni wọn yóò fi ìyà jẹ o. Àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú tó ti fìgbà kan jẹ́ alága igbákejì alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè wa Nàìjíríà Olóyè Àgbà Olabode George òun mà ló ti gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó má fi ọwọ́ òṣèlú sí rárá o. Ó nítorí pé àìláṣọ lọ́rùn pàká ó tó àpérò fún ọmọ ríwo. Ó ní ìṣòro tó ń bá ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà fínra lọ́wọ́ báyìí ó ti kọjá nǹkan tí ènìyàn fi ọwọ́ yẹpẹrẹ mú. Olabode George èyí tó sọ̀rọ̀ náà lásìkò eléyìí tó ń wo ojú ìwòye rẹ̀ sí bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti rí kò ṣàì mẹ́nubà ìkọlù tó wáyé ní ọjọ́ 24 tí í ṣe ọjọ́ Kérésìmesì ọ̀la nínú oṣù kejìlá ọdún 2023 níbi tí àwọn agbébọnrin oníṣẹ́ ibi tí wọ́n ti ṣe ikú pa àwọn aláìmọwọ́mẹsẹ̀ ní ìpínlẹ̀ Plateau eléyìí tí wọ́n ní ó dín díẹ̀ ní igba àwọn èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Bákan náà ni Olabode George ló tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkọlù ló ń wáyé láwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tó sì mú ẹ̀mí àwọn ènìyàn lọ pẹ̀lú bí wọ́n tó ṣe ń jiyàn gbé èyí tí wọ́n tún jí ní gbébèrè owó ẹni tí ò bá ti rí owó ọ̀hún san tí wọ́n ṣe ikú pa wò. Olabode George ní ọ̀rọ̀ yìí èyí tí à ń fi ọwọ́ yẹgẹrẹ mú yìí ó ló ti ń dé ibi tí omi ọ̀hún ti ń dé kókósẹ̀ báyìí tó sì ṣetán láti gbéni lọ. Olóhùn rọ ààrẹ Bọ́lá Tinubu láti jígìrì mọ́ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ní báyìí àsìkò ti tó láti ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èyí tí ó máa ṣiṣẹ́ ọwọ́ kan wọ́ o pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù lójúnà láti lè rí dájú wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Lákòótán nínú ọ̀rọ̀ Olabode George ó rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Tinubu láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn ọ̀gá lọ́gàá lẹ́ka ètò ààbò gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà láti rí dájú pé wọ́n kápá àwọn oníṣẹ́ ibi tó ń dami àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú
tí òjò tutù tí ó sì jẹ́ kí ó tòrò fún àwọn ọmọlẹ̀ yìí láti pọn mu. Ẹ̀wẹ̀, ṣé Yorùbá bọ̀ wọ́n lóhun tó bá ń dunni òun náà ní pọ̀ lọ́rọ̀ ẹni. Àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá ti Afẹ́nifẹ́re igun ti bàbá Reuben Fásọ̀rántì àwọn mà ni wọ́n ti rọ ààrẹ Tinubu pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn béléjá èyí tí wọ́n tarí síwájú ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá òun kó padà sí ìṣẹ̀wátì èèyàn ní ayé àtijọ́ ní ìgbà tí àwọn baba ńlá ẹni tí wọ́n ń lo ọgbọ́n àtinúdá àti sáyẹ́ǹsì Yorùbá láti fi dẹ́kun àwọn ogun wàhálà èyí tó bá ń súyọ láwọn ìlú àti ìletò láyé ọjọ́ sí o. Wọ́n ní ọ̀rọ̀ yìí òun gan ni ó padà jẹ́ nǹkan tí ààrẹ Tinubu tí àwọn gbà lámọ̀ràn láti múlò. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun ti bàbá Reuben Fásọ̀rántì ọ̀hún tó sọ̀rọ̀ náà nílùú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ti ṣe ọjọ́ Sunday àìkú ọjọ́ keje nínú oṣù kínní ọdún 2024 yìí. Níbẹ̀ ni wọ́n ti mẹ́nuba àwọn igun àti àwọn agbègbè tí ìkọlù tó ti ń wáyé o ní orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó sì mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ. Ni wọ́n mẹ́nuba àwọn ìpínlẹ̀ kan bíi àwọn ìpínlẹ̀ èyí tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n ti ń ṣiṣẹ́ ọṣẹ́ o eléyìí tó sì ń jẹ́ ìbànújẹ́ ọkàn tó ń ti ọgbẹ́ ọkàn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Plateau èyí tí wọ́n ṣekú pa ogunlọ́gọ̀ àwọn ènìyàn láìpẹ́ yìí nínú oṣù kejìlá ọdún tó kọjá, ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Borno, bákan náà ìpínlẹ̀ Sokoto, ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Ondo, Katsina àti ìpínlẹ̀ Rivers tó fi mọ́ àwọn ìpínlẹ̀ yòókù. Níbẹ̀ ni bàbá òun ló ti sọ̀rọ̀ ó ní ká túwò ìkọlù eléyìí tó wáyé láìpẹ́ yìí eyín ní agbègbè Ṣẹ̀pẹ̀tẹ́rì ní Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní irúfẹ́ àwọn nǹkan báyìí ọgbẹ́ ọkàn ìbànújẹ́ ló máa ń jẹ́ ò fún àwọn àgbààgbà ní orílẹ̀-èdè tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀. Bàbá àwọn kò ṣàìmẹ́nuba ìkọlù yìí tó wáyé ní Ìgbàrà Òkè ní ìpínlẹ̀ Ondo. Lákòótán nínú ọ̀rọ̀ wọn olóhùn rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti padà sí àwọn ẹsẹ̀ àti àwọn ìlànà tí wọ́n lò láyé àtijọ́ o èyí tí wọ́n fi ń dáàbò bo ìlú. Bákan náà wọ́n ní kó wo àṣeyọrí rẹ̀ láti ìgbà tó ti gba idà ìṣàkóso agbára ní orílẹ̀-èdè Nàìjíríà, kó wo bí ó ti bẹ̀rẹ̀ kó wo bí ó bá dé o ní igun ti ètò ààbò èyí tó ti di eléyìí tó ti fẹ̀gbẹ́ wọ́nlẹ̀ báyìí. Wọ́n ní bó bá jókòó tí ààrẹ Tinubu bá jókòó tó bá wo ibi tí ọ̀rọ̀ ètò ààbò dé ní ìgbà tó gba idà ìṣàkóso agbára ilẹ̀ yìí síwájú kó tó gbà á, wọ́n ní yóò fún ní ìrántí, bẹ́ẹ̀ sì ni yóò jágìrì mọ́ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà láti pèsè ààbò tó péye fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n lè ní ìfọkànbalẹ̀ lórí ẹ̀mí àti dúkìá wọn. Ọ̀gá ọlọ́pàá yányàn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Abíọ́dún Alámùtò òun mà ló ti ké sí DPO èyí tó wà níléeṣẹ́ ọlọ́pàá kan nílùú Mòwe Ìbàfò lọ́hùn-ún ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè eyín DPO Kazeem Ṣólọtán o wípé kó wá jẹ́ òun ní wàrà ṣèṣà lónìí ti ṣe ọjọ́ Ajé lọ́fíìsì rẹ̀ tó ń bẹ ní Eléwéràn nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn fún ẹ̀sùn kan tí wọ́n fi kan DPO ọ̀hún èyí tó wà ní agbègbè Mòwe ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè èyí tí gbajúgbajà ṣòwòṣòwò kan ọ̀gbẹ́ni Búsàrí Adéníjì tó fi kan DPO ọ̀hún wípé wọ́n ti òun mọ́ ọgbà ọlọ́pàá lélẹ́yìí tó jẹ́ wípé ẹ̀sùn tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ inú wọn ti ṣòwòṣòwò ọ̀hún. Búsàrí Adéníjì ni wọ́n fi tì mọ́ sẹ́ẹ̀lì àwọn ọlọ́pàá èyí tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè nílùú Mòwe ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí ṣòwòṣòwò ọ̀hún tó kọ ìwé rẹ̀ ránṣẹ́ sí olúléeṣẹ́ ọlọ́pàá àgbà tó ń bẹ nílùú Abẹ́òkúta ní Eléwéràn èyí tí wọ́n fi ẹ̀sùn kan DPO náà. Èyí ló fà á kí CP Abíọ́dún Alámùtò láti kọ̀wé o wípé kí DPO ọ̀hún kó wá jẹ́ òun ní wàrà ṣẹ̀ṣà àtòun àtàwọn tí wọ́n mọ̀ sí ọ̀rọ̀ náà tó fi mọ́ ẹni tó fi ẹ̀sùn kan DPO náà Búsàrí Adéníjì láti wá ṣàlàyé ẹ̀sùn tí wọ́n fi kan DPO ọ̀hún. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí CP tó fi bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá ti ṣọjọ́ Sunday ó ní bí ẹ bá fẹ́ jẹ́rìí sí ọ̀rọ̀ náà wípé bóyá lótìtọ́ àti lódodo ni
ó ní kí wọ́n kàn sí ọ̀gbẹ́ni ṣòwòṣòwò Búsàrí Adéníjì náà yóò sọ fún yín pé lótìtọ́ àti lódodo ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti gbé ìgbésẹ̀ alámùtùwá ni ní gẹ́lẹ́ tí wọ́n bá ti parí ìwádìí. Ó ní bí ajere ìwà bàjẹ́ ọ̀hún bá ṣí mọ́ DPO náà lórí ó ní àwọn ò ní fi ọ̀rọ̀ ọ̀hún falẹ̀, àwọn yóò gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ tí wọ́n yóò sì fìyà jẹ lábẹ́ òfin, wípé ẹni bá mọ òfin kò gbọdọ̀ gbọ́ òfin ṣubú. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè yìí Akóredé Bello tó kọrin Godwin òun mà ló ti padà sí ẹsẹ̀ àtijọ́ eléyìí tó jẹ́ ti àbáláyé àwọn bàbá ẹni ní ìgbà tí wọ́n fi ẹṣin tí wọ́n fi ń lògbà ní ayé ojú dúdú Kóredé Bello eléyìí tó sọ̀rọ̀ òun wípé ní báyìí níbi tí orílẹ̀-èdè Nàìjíríà bá òun dé yìí òun ṣetán láti má ní ara òun lára. Bákan náà ó ní ọ̀rọ̀ epo bẹtiróòlù ó ti di nǹkan tí gbogbo nǹkan tó ti wọ́n gógó tí ò sì fararọ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú bí epo ọ̀hún ti wọ́n gógó ó tún ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí àti rówó ra epo bẹtiróòlù sínú ọkọ̀ gbéjáde lọ sí òde ó ti di ìnira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà. Kóredé Bello ní nípa ìdí èyí òun ti padà sí ẹsẹ̀ ayé àtijọ́ ní ìgbà tí àwọn baba ńlá ẹni tí wọ́n fi ẹṣin tí wọ́n fi ń dábìrà. Kóredé Bello èyí tó ní ẹṣin lòun kówólé báyìí tó sì ń gún ẹṣin ọ̀hún lọ sí àwọn òde, lọ sí àwọn ibi ìgbafẹ́ àti lọ sí àwọn àyè eléyìí tó jẹ́ pàtàkì fún un. Olóhùn rọ àwọn akẹgbẹ́ òun láti má dára wọn láàmú, káwọn náà lọ kówó kí wọ́n fi ra ẹṣin, kí wọ́n gbé ọkọ̀ wọn, kí wọ́n gbé tì síbì kan títí di ìgbà tí ọ̀rọ̀ Nàìjíríà àti epo bẹtiróòlù tí ó fi ní ìyanjú. Kóredé Bello eléyìí tó ń rí àwòrán rẹ̀ lórí ìkànnì ayélujára níbi tí ó ti ń gun ẹṣin ní ìgboro Èkó lọ sí àwọn àyè. Ó ní ihun tó bá gbà la máa fún ọmọ ìgbà là á fún ìgbà, ó ní aṣọ ìgbà la sì ń dá fún ìgbà ó ní bí ìgbà Nàìjíríà ti rí báyìí ló fà á tó ń ṣe lọ kówó ra ẹṣin kútùpà ẹṣin dondo tó ń gùn. Lákòótán nínú ọ̀rọ̀ Kóredé Bello ó fi sọ pé òun rọ àwọn akẹgbẹ́ òun káwọn náà lọ kówó ra ẹṣin kí wọ́n máa gùn. Kò sí ọlọ́pàá kankan tí ó mú wọn, bẹ́ẹ̀ sì ni kò sí àwọn ẹ̀ṣọ́ ojú pópó tí ó dá wọn dúró, kò sì sí ìnira oko àbí wọ́n ra epo sínú ọkọ̀ bí kò ṣe wípé koríko àti omi ìnlẹ̀ṣin yóò máa jẹ ó ní no gree for them, má ṣe gbà fún wọn tí wọ́n bá gbà fún wọn náà, gẹ́gẹ́ bí Kóredé Bello bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lórí ẹṣin kútùpà ẹṣin dondo. So ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí ojúmọ́ la tẹ́tùmọ́ aláǹfààní láti gbọ́ àkúnròyìn míì. Mo gbà ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.